sì lẹ́yìn pé ókè o. Shettima ìkan lára àwọn olórí wọn tó ń sin jihadist tó ń ṣe terrorist òun ló máa take over bó bá pa Tinubu síbẹ̀ Shettima ló máa wà ńbẹ̀ ṣé òun ló máa pè yín. Ẹ jẹ́ ká face reality and them the consequence man. Ẹ jẹ́ ká call a spade man. Ṣé Tinubu ló dé ọ̀rọ̀ insecurity sílẹ̀ ní ìgbà ayé Jonathan Shibogẹ kí ló ṣẹlẹ̀ ìgbà ayé Buhari kí ló ṣẹlẹ̀ ṣé kò sí insecurity àti mọ̀ ipò ti wà náà okay gbogbo ogun tó ń jà Nàìjíríà ṣé ìgbà tí Tinubu débẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ti exist for years. Ẹ jẹ́ á máa wo documentary o okay bí mo ṣe wá ṣe àlàyé yẹn lọ wípé lẹ́ni ní northern part of Nigeria Fúlàní ní ìwà tèmi wá ń gbọ́ gbogbo every other Hausa gan tá à ń mọ̀ tó jẹ́ pé Wàsóbíà ni gbogbo wa tẹ́lẹ̀ wá Yorùbá Zo ìyẹn ti Hausa Bíà ìyẹn ti Igbo ṣé language Fúlàní wà ńbẹ̀ Fùfúdè náà sọ ṣó wà nínú Wàsóbíà. Nigeria was Wàsóbíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí àwọn Fúlàní tó Ìṣẹ́kírì God bless you kí wọ́n tó ṣe nǹkan tán ṣe fún wọn ní north tán pa wọ́n make sure pọ́n kọ́ńkà gbogbo tribe tó ń jubilate tí wọ́n hold in north tẹ́lẹ̀ wọ́n kọ́ńkà wọn wọ́n pa wọ́n lẹ́nu mọ́ politically wọ́n kọ́ńkà wọn spiritually socially everything wọ́n gbé wọn wálẹ̀ pátápátá wọ́n wá ń jó pàlọ́ àwọn Fúlàní wá ń jó pàlóńgò lórí wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu PBAT wípé ó ti ń fún àwọn Haúsá ní voice àwọn Haúsá ti ń sọ̀rọ̀ nísìnyí fatafata wọ́n fi ẹnu bò mọ́ sí wọ́n ti ń sọ̀rọ̀ wípé àsìkò ti tó ìlú ti yí orí ti change. Only Fulanis that has problem with him and they are the cabal tí wọ́n ti hó Nàìjíríà sí inú àtẹ́lẹwọ́ wọn tó jẹ́ sí wípé every head of state tó bá ti jẹ́ either from the south or from the another part of Nigeria àwọn Fúlàní leaders yìí náà rúùlù Nàìjíríà. Nǹkan tó bá ti sọ fún Edo State yẹn kó ṣe nínú Nàìjíríà òun ló láti ṣe tí ó bá kọ̀ tó bá lóun fẹ́ ṣe ti ìfẹ́ inú òun situation tàjọba ara wa tó ṣẹlẹ̀ Nàìjíríà ẹ̀ náà máa ṣe. This is their weapon. Wọ́n fi ìyà yẹn jẹ gbogbo Nàìjíríà débi wípé wọ́n fẹ́ confuse Edo State tó wà ńbẹ̀ torí kò lísì sí nǹkan tán ní kó ṣe. Kí náà máa ń lò terrorism. Ṣé wọ́n ṣe fún Jonathan nígbà yẹ abẹ́ ti gbàgbé ni ìgbà tí Buhari wà ńbẹ̀ gan èèyàn títí wọn ṣé wọ́n ṣe ni gbogbo bí àwọn terrorist ṣe gbalẹ̀ kan gbogbo ìgbà tí Buhari wà ńbẹ̀ ni wọ́n ti dispatch gbogbo àwọn terrorist káàkiri tó ti pé wọn sí gbogbo Nàìjíríà àti gbogbo machineries tán máa lò káàkiri kò sí gbogbo every nooks and cranny tó wà Nàìjíríà tí kò ti sí terrorist àwọn jihadists àti gbogbo wọn Lakurawa Boko Haram gbogbo wọn ISWAP everybody wọ́n ti pé wọn káàkiri kí wọ́n kàn dúró de alert ní pé okay now kàn dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá dé wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ wàá rí pé wọ́n bá bàbá Tinubu po nǹkan tí ò ní tán wọ́n ò fẹ́ kí Tinubu win ní second term because nígbà tí wọ́n rí first term bí Tinubu ṣe ń ṣe because President Bola Ahmed Tinubu gbé wọn ní gógó. Ìwọ àtẹ̀mí mọ̀ wípé Muslim ticket tí wọ́n fún bàbá Tinubu kọ̀ọ̀kan ṣe pé tíkẹ́ẹ̀tì wá kọ̀ọ̀kan Muslim ticket ó yá gbà. Àìmọye àwọn summaries ló máa wà London tá gbọ́mọ sẹ́yìn number 1 A B C D E F G A àtúbọ̀ sí 2 A E B C D like that wípé okay gbogbo àwọn nǹkan tó wà nísàlẹ̀ yìí gbogbo ẹ̀ ló máa bá wa ṣe ṣé o faramọ́ tó o bá ti become president and lára àwọn nǹkan tí àwọn Fúlàní leaders tí wọ́n fẹ́ kí President Bola Ahmed Tinubu ṣe tí wọ́n bá become president under Muslim ticket nítorí wọ́n jẹ́ Yorùbá wọ́n dẹ̀ ti rí desperation tó wà ńbẹ̀ ńgbà yẹn ní 2023 òun ni wípé kí bàbá Tinubu tó bá ti débẹ̀ kó islamize Nàìjíríà náà ibi tó yẹ káwa Yorùbá ká gbọ́mọ wọn lọ́wọ́ kí ló dé tí wọn ò gbé Muslim ticket kan fọ̀sẹ̀ lé Buhari lọ́wọ́ àbí Yar'Adua ní ìgbà títí àbí bàbá Ọbásanjọ́ àbí Jonathan kí ló dé tó ṣe wá jẹ́ àsìkò ìgbà Tinubu
ni wọ́n wá ní dandandan wọ́n ní láti islamize Nàìjíríà. Gbogbo àwọn nǹkan summary tó ti ṣe sí under muslim ticket tán gbé fún bàbá Tinubu tí bàbá dẹ̀ gbà lọ́wọ́ wọn pé kò sí wàhálà ṣe bí nǹkan tẹ́ fẹ́ kí ṣe lélẹ̀ ẹ jẹ́ kí débẹ̀ náà tí bá ti débẹ̀ máa ṣe nǹkan kékeré. And this is what they call politician. Believe politician at your own peril. They are all chameleons. They can change to any color in 1 second. They don't know how to love. Wọ́n ló yà síra wọn débi tó máa ló yà sí anybody tó bá máa sọ pé rán ni mò ń pa ṣé ìwọ náà rí gbogbo wọn Obi Atiku the rest of them bó ṣe ń jump from one political party to the other because ẹ̀rí pọ́n ti daṣẹ́ wo politician ibi tí oníkálùkù ti máa rẹ́nu tó ti máa ṣẹnu retí lẹ̀ máa ti tutù not because ibi tó political party tó ti máa rí àyè wọlé láti tún Nàìjíríà ṣe but political party tó máa fún wọn tíkẹ́ẹ̀tì tó máa rí àyè láti jẹ́ kí wọ́n gain nǹkan tó ń torí ẹ̀ lọ́bẹ̀ not because they want to go there because of Nigeria as a country or because of you and myself because of their own selfish interest. Tó bá dé wo gbogbo àwọn head of state tó ti gẹnu Nàìjíríà títí tó fi kan orí bàbá Tinubu àwọn kaba àwọn Fulani leaders wọ́n kó wọn nífúnjẹ àwọn ni wọ́n control wọn ṣùgbọ́n tó bá wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n gbìyànjú àti control bàbá Tinubu but bàbá Tinubu ò ṣe control that is where the problem is láàrin wọn àwọn nǹkan tó dé ti rò pé Tinubu ti sign muslim ticket ó yẹ kó ti bẹ̀rẹ̀ sí ní execute kò ṣe ẹ̀ wọ́n wá wí pé kò ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ìgbésẹ̀ tó dé ń gbé ó ń bá wọn pọ̀ ní náà tó àwọn Haúsá kan dédé regain voice wọn just like that with boldness wọ́n kàn dédé ń lè wojú àwọn Fúlàní because Fúlàní ti kó wọn láyà jẹ every other tribe wá ń yọjú kí ló ń ṣẹlẹ̀ gan gbogbo àwọn tó dé jẹ́ leader àwọn kàbá àtọ́jọ́ s ṣé orí El-Rufai bàbá bí ti yẹn ó lé El-Rufai èlò ó máa dáná sun Nàìjíríà ó lé yín mélòó tó o bá ti rí èèyàn kúkúrú láyé bẹ̀rù wọn lẹ́ẹ̀mejì. Tó bá constant lórí fídíò mi láti láti ẹ̀ mo ti ń pariwo tí information ti dọ́wọ́ mi pé bàbá Tinubu àwọn wọ̀nyí you have to gbé wọn kó sí ìsìnpálí wọn kó má jáde Nàìjíríà ní láti ẹ̀yẹn ni wọ́n ti ń jáde tó ti lọ wọn ò ṣe meeting it was later ní ìgbà tí El-Rufai padà dé from the journey ni wọ́n ló lọ grant interview tó wá lọ grant tí ẹ wá bàjẹ́ ó fẹnu ara ẹ̀ kó bára ẹ̀ ń bẹ̀ ó ní òun náà táàpù láìn Aso Villa ipe gbogbo nǹkan tí wọ́n ń ṣe làwọn náà ń gbọ́ just the same way ṣé gọ́ọ̀mẹ̀ntì rò pé àwọn nìkan náà lè máa táàpù line orders ni you saw it that was the beginning then ìgbà tí wọ́n tún tó ṣe kínní wọ́n mú ní airport from there EFCC gbé gbogbo wọn ṣàbẹ̀rẹ̀ sí ní yọjú ó wà ńbẹ̀ Malami ta ló lè ever sọ wípé Malami máa become nǹkan tó become lẹ́ni wá wo ìṣubú alágbára tó já sí wípé gbogbo àyèkáyè tó bá wà láyé máa fi tọlọ́run kún ìwọ tó bá wà lórí ipò kan gàgàrà ìwọ gan ló yẹ kó wà careful jù láyé torí ìṣẹ́jú kan ó ti pẹ́ jù fún ẹ láti rí ẹbọ wá sísàlẹ̀ tó bá ti jábọ́ sísàlẹ̀ ó nira gan kókókó àìmọye tó wà sísàlẹ̀ gan ló ń dúró kó jábọ́ káwọn lè rí àyè gòkè síbẹ̀ tó bá tẹ̀ tí wá mọ̀ wípé kì í ṣe bí irú bíi ti kábíyèsí torí tó bá jẹ ìwọ tó bá jọba kò ní pé expiring date expiring year 4 years 2 years forever ikú nìkan ní gbaṣọ lọ́rùn ewúrẹ́ tó bá ti kọjá ọ̀rọ̀ ọlọ́ba tó especially political post my dear mommy and daddy fi tọlọ́run kún torí bó bá ṣe wù kó pẹ́ níbẹ̀ wàá yí padà sọ̀kalẹ̀ wá gbogbo tó o bá gbé ṣe ń bẹ̀ ó ń dúró dé ẹ̀ sàlẹ̀ o mi ìfẹ́ mọ́ how long tó máa jẹ́ tó o bá nírọ́ ni lọ wo bí Nigeria government ṣe ń ba yé Malami ó súfèé ó pe wáyò àlà àbọ̀ ọ̀gbọ́lẹ́nu ọjọ́ mẹ́ta tí àwọn èèyàn tó lọ mú ní EFCC wọ́n lé jáde kúrò nínú ilé ibi tó ń gbé wọ́n ti pa wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ní kọ́nà sí ilẹ̀ ó ní wọ́n àràsì òun wọ́n wó sí díẹ̀ kúrò nínú ilé ẹ̀ rí gbogbo owó tó kó jẹ àti many things ni yèó Malami ẹ bá wa bá bàbá Tinubu sọ̀rọ̀ èyí táwọn Amẹ́ríkánà ti sọ pé tí bàbá Tinubu ò bá tètè gbèsè lórí ọ̀rọ̀ insecurity Nàìjíríà àwọn ń bọ̀ wá split Nàìjíríà violently talk and do ni wọ́n o ìwọ àtẹ̀mí mọ́ Amẹ́ríkánà pé talk and do ni wọ́n máa ń ṣe Nàìjíríà wọ́n máa ń ṣe African leader especially wa President Trump wàláì kò gbọ́ nànà kò gbọ́ pa wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ
kò gbọ́ nànà àbẹ́yìn orí bó ṣe lọ kí Maduro mọ́lẹ̀ bí ìgbà téèyàn bá gbé ọmọ òkókó lẹ̀ ẹgbà mi lẹ́plẹ̀ ó tírìtì fọ́kọ̀pù Maduro ẹ̀wọ́ ọkọ̀ tó ń bá wọn pọ̀ láyé Iran àti gbogbo wọn bẹ̀ kó má wàá jẹ́ wípé ṣe mọ̀ pé Iran àti Amẹ́ríkà báyìí àti Trump wọ́n negotiate Iran negotiate pẹ̀lú Trump ń sìn ṣùgbọ́n ní ọ̀dà ni o Trump tí ò gbọ́ nànà ìyẹn abọ́sọ̀ online á jẹ́ kó yé gbogbo àgbáyé gbogbo wa wípé àwọn Iran regime wọ́n negotiate pẹ̀lú Amẹ́ríkà o nǹkan tó ń sọ rẹ̀ àwọn ò fẹ́ o kàn get serious lórí negotiation wọn o àbí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣeré ṣé ó rò pé ayò ọlọ́pọ́n lòun bá wọn ta ni ẹ get serious pẹ̀lú negotiation yín àbí ká finish nǹkan tá ti bẹ̀rẹ̀ kíá àwọn Iran á tètè bọ́ síta lọ́la wọ́n ní propaganda ni ẹ má dá Trump lóhùn irọ́ ló pa àwọn ò negotiate wọ́n dẹ̀ negotiate náà dà tó o bá mọ gbogbo bí nǹkan ṣe ń lọ tó já sí wípé tó bá parí ti Iran ṣé kìí ṣe wípé Nàìjíríà ló wà on their next agenda ìtìjú ńláńlá ló máa jẹ́ fún ìwà àtẹ̀mí gẹ́gẹ́ bí ìran ọmọ Yorùbá o àwọn nọ́dẹ́nà wà láì wọ́n ríro nǹkan gan táwọn fẹ́ nìyẹn kí gbogbo ẹ̀ kó di wẹ́lo kí gbogbo ẹ̀ kúkú dàrú wọn mind ìtìjú ńláńlá tí ò ní kúrò lórúkọ ìran ọmọ Yorùbá títí láíláí ọmọ kóòtù ajíire ni pé kí President Trump kó wá Nàìjíríà kó wá ṣídìí bàbá o bàbá Tinubu àbí kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ gangan kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ẹ̀yin tèmi lórí TikTok ǹjẹ́ alẹ́ni tó fẹ́ dá sétò ǹjẹ́ alẹ́ni tó ní àfikún bẹ̀ Gbénlé tó sìn ṣẹlẹ̀ àfikún adé ọmọ adé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ ìdára Ọlọ́run túbọ̀ máa fún yín sọ. Àmín sà. ọ̀rọ̀ ti wá di woro sí woro báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ síwájú náà ẹ rí i pé nígbà tí à ń tẹ̀gà fún òmìnira lọ́dún yẹn lọ́hùn-ún tó ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀síwájú kò sí ẹnikẹ́ni tí ó sọ̀pọ̀tì bàbá Tinubu pé kí wọ́n lọ ṣùgbọ́n tá bá ní ká wá wojú ilẹ̀ ń sìn yín á rí i pé mi ò tí ì rí ẹnì kankan wọ́n lè wà lọ́la o tí wọ́n ò tí ì jáde o tó ní kárísímà bí bàbá Tinubu tó lè bá àwọn pípò yìí fà á. àwọn tó dáná náà ti wá rí wípé ẹ̀rọ ni àwọn ṣe káwọn fi ti Tinubu lẹ́yìn débẹ̀ wọ́n ní bẹ́rọ̀ làwọn ṣe ṣùgbọ́n Ọlọ́run èmi rí pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ gbé ìjà Yorùbá jà ní sáìdì kan ni ẹ rí i pé ìgbésẹ̀ tí bàbá Tinubu ń gbé lọ́wọ́lọ́wọ́ ń sìn pé àwọn fẹ́ gbé federal capital territory padà wá sí Èkó tó má lè rí kíní nǹkan yẹn ṣe fún Yorùbá wọ́n kọ́ ṣẹ́ ìyẹ́ apá àwọn northerner ẹ rí i pé wọ́n ti kọ́kọ́ gbèsè yẹn ní bí ọdún kan sẹ́yìn nígbà tó náà fẹ́ gbé Central Bank ẹ̀kọ́ ta padà sẹ́kọ̀ọ́ bá àwọn northerner àwọn ọ̀gbà wọ́n ní pé láyé kò tó tó jọ. now nǹkan kan tó máa wá dùn mí èmi ò sí lára àwọn politician mi lè support bàbá Tinubu láti ilẹ̀ náà o ṣùgbọ́n táwọn ká máa wò ó sìn yín ẹ rí i pé gbogbo nǹkan tí Buhari ṣe nígbà ayé ẹ̀ kò sí northerner ẹyọ kan tó yẹ Buhari lọ́wọ́ wò pé nǹkan tó ṣe ò dáa. nígbà tí Buhari lè múùfù naval headquarter láti Èkó lọ sí north tí ò sí omi kò sí ẹni Haúsá kankan kò sí northerner kankan tó sọ pé nǹkan tí Buhari ó ṣe ò dáa gan ló support ẹ̀ kí ló wá ṣe wá àwa Yorùbá tí ó tiẹ̀ máa dáa kò ní dáa bàbá Tinubu máa lọ́dún mẹ́rin ní àbíkò nílùú lọ́wọ́ tó wà ń sìn ẹ jẹ́ ká tẹ̀ kọ́ sọ́pọ́tì Tinubu náà ká sọ́pọ́tì ẹ̀ mo mọ̀ pé ó nira lóòótọ́ o àwọn àtàwọn Nàìjíríà àwọn èèyàn ń jìyà gan lọ́tún lọ́sí o mo mọ̀ pé ó nira gidi gan ṣùgbọ́n bó ṣe wù kó nira yìí tó náà tó bá padà bọ́ sọ́wọ́ Haúsá my brother my sister ó tún máa le jù báyìí lọ ni kí ni bàbá Tinubu fẹ́ ṣe ni pé ẹnìkan tó lè bá àwọn ọlọ́dà tó lè bá àwọn takẹ́tẹ́ lọ́wọ́ yìí ń sìn òun ló wà ń bẹ̀ yìí gbogbo ọ̀nà tó ń gbà láti fẹ́ gbẹ̀mí bàbá yẹn Ọlọ́run ò ní fún wọn ṣe because tó bá gbẹ̀mí ẹ̀ ṣé bàbá Tinubu fẹ́ gbé síbẹ̀ àbí bàbá Tinubu fẹ́ gbé síbẹ̀. kí ni mo wá fẹ́ fàyọ ni wípé Amẹ́ríkánà báyìí sìn
wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí president Bola Ahmed Tinubu gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu ẹ bá wa pè wọ́n kẹ́ ẹ bá wa já wọn léèkánná ẹ má jàjù ẹ má jẹ́ kẹ́jẹ̀ jáde ẹ mọ̀ pọ́n ti dàgbà ó má lọ má hìlì mọ́ ẹ kàn já wọn kó dùn wọn tíntín ní kan ká ẹ fi sọ̀rọ̀ yẹn fún wọn kó lè emergency là ń pè bẹ́ẹ̀ emergency. Kí ni àwọn Amẹ́ríkánà sọ fún bàbá Tinubu wípé wọ́n máa ṣe tí bàbá Tinubu bá kùnà láti protect Nigerian citizen ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí àwọn fídíò yẹn ẹ jẹ́ ká tún gbọ́. That's not going to be able to sustain itself and continue without leading to a violent split up of the country. And I say those words cautiously, and I don't like saying those words, but I believe it to be the truth. If the Nigerian government now does not get on top of this situation of what's taking place in Nigeria, and has been now for a number of years, if they don't get on top of it and start protecting their people, particularly the Christian community and the moderate Muslim communities that are being attacked, if they don't stop this, this is going to lead to broader bloodshed throughout Nigeria and probably a splitting up of the country. And it's that dramatic. Mi mọ̀ bóyá ìgbọ́ dáadáa ṣé kí n tún play. Brown Black ló ń sọ̀rọ̀ o. Ó ń jẹ́ kó máa tún play fún wa nsìn. J Popoola, thank you for the super sticker. Ọlọ́run á bá mi bùkún ilé yín o. Ọlọ́run á bomirin ọgbà àjàrà yín. God bless you. Thank you for your support, sir. Máa tún play sí, but before then, Mark Brown jẹ́ kó yé wa wípé the way tí àwọn terrorists tó ti ṣe take over Nigeria ṣe tó ṣe pa kì í ṣe Christian nìkan ni wọ́n pa nísìn. Àìmọye àwọn innocent Muslim tí wọ́n bá ti wà radical bí ti wọ́n pa wọ́n náà. Kọ́ má ṣe wá sọ tó níṣẹ̀ṣe tó ń pè lẹ́lẹ́bọ. Àwọn Amẹ́ríkánà wá jẹ́ kó yé bàbá Tinubu sìn wípé kí President Tinubu kí wọ́n ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Kí wọ́n make sure wípé wọ́n stop terrorism nínú Nigeria. Ipe bí wọ́n ṣe ń pa àwọn Nigeria citizen, ó ti ń ní everybody Western world lára. Tí bàbá Tinubu ò bá tètè gbé ìgbésẹ̀, they are left with no choice than to wá sí Nigeria. Kí wọ́n wá split Nigeria violently. Kò ní pay ìwọ, kò ní pay èmi. Violently. And you know what that means? Violently. Tó jẹ́ sí pé ẹ̀jẹ̀ aṣàn. Èyí ni mo ṣe ń tẹnu mọ́ ní gbogbo àwọn fídíò tí mo wá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta láti bí ọjọ́ mẹ́ta wípé ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá olódòdẹ ẹ bá wa bá wọn sọ̀rọ̀. I know wípé àwọn kìíní kò ṣe nǹkan tó rọrùn láti ṣe bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ rí wípé gbogbo ìgbésẹ̀ tí bàbá ń lọ káàkiri tí wọ́n partner pẹ̀lú gbogbo àwọn Western leaders káàkiri lórí ọ̀rọ̀ insecurity. Èyí ló mú àwọn Northerners wọ́n rí wípé movement bàbá Tinubu wọn ò mọ̀. Gbogbo bí bàbá Tinubu ṣe ń jáde tó ń lọ káàkiri nǹkan gan tí bàbá lọ ń ṣe káàkiri wọn ò mọ̀ wọn ò wà where the main scenario gangan. Èyí tán bá gbọ́ǹta náà gbọ́ tí bàbá bá sọ wípé wọ́n ṣe ń bẹ̀. Ìgbésẹ̀ oríṣiríṣi tí bàbá dẹ̀ ti gbé pẹ̀lú wọn ní north ibẹ̀ àwọn Fúlàní ni mò ń sọ o. Every other tribe tó wà ní northern part of Nigeria has no problem with President Bola Ahmed Tinubu. It is the Shettima, ìkan lára àwọn olórí wọn tó ń sin jihadist tó ń ṣe terrorist òun ló máa take over bó bá pa Tinubu síbẹ̀. Shettima ló máa wà ńbẹ̀ ṣé òun ló máa pè yín. Ẹ jẹ́ ká wò pé òkè ìwọ tó bá jẹ́ mọ́ Yorùbá tòótọ́ ni mò ń sọ o. Gbogbo ẹgbẹ́ tó mọ̀ pé Nàìjíríà lè lọ́wọ́ yìí ń sìn. Òkè àwọn kan tó ṣẹlẹ̀ ní Iran. Àwọn olórí wọn ní Iran wọ́n ń pa àwọn ọmọ ìlú wọn nítorí pé wọ́n sọ wípé ìyà tó ń jẹ àwọn ò fẹ́. Iran ní epo wọn ló wà pàjù ní gbogbo àgbáyé ṣùgbọ́n wọ́n ń jìyà. Àwọn kàbá kan ló wà níbẹ̀. Amẹ́ríkà dẹ̀ fún wọn ní wọ́n ní pé ẹ má pa àwọn pípù yìí mọ́. Ẹ sọ́pù kan tẹ́ ẹ ṣe yìí. Ó sẹ́ni wọ́n ní sí wọn ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò gbọ́. Gbàtó yọ sí wọn lójijì ń sè yìí ẹ̀rù bẹ́ẹ̀ sì ní bá gbogbo wọn. So ẹ jọ̀ọ́ ẹyẹ wọn Yorùbá ó gbogbo kó nira lóòótọ́ ṣùgbọ́n ẹ ká sọpọ́tì èèyàn títí wá táwọn kó wà ń bẹ̀ ń sìn. Tí òbí bá débẹ̀ ṣóbi lè tún Nàìjíríà ṣe ni. Ẹ̀wọ̀n tó tí Àtíkù ti ń lé Nàìjíríà kó fẹ́ di president ẹ̀wọ̀n ọdún yẹn tó ti ń lé bọ̀.
tí náà ó yìí tún le kí ni wọ́n ń wá ń bẹ̀ kí ni wọ́n ń wá títí pé àwọn fẹ́ dín ìgbèkùn ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kò sí kó tó wájú pé kọ́ bàlú yẹn jẹ́ kọ́ bàjẹ́ sí lọ iná ò dáa kò sí iná ní Nàìjíríà àsìkò nǹkan jẹnẹrétọ̀ wọlé ẹ rò pé wọ́n lè dáa iná ò lè dáa iná ò lè dáa bàbá yẹn campaign ó ní tóun bá ṣe ọdún mẹ́rin ìyẹn Tinubu tó bá ṣe ọdún mẹ́rin tó tí iná ò bá dúró tó bá padà bọ̀ tó bá vóòtù fún òun mọ́ ẹ ti rí pé wọ́n politics gbogbo Nàìjíríà pa ni àwọn kan wà nígbà tó ṣe pé wọn ò lẹ́yìn kí ni ẹ kó ṣe é ṣe wọ́n tó kó tàbára tó òun ní jẹ́ kó ṣe é ṣe ẹ jọ gbogbo àtàwà ń bẹ̀ kọ́ lọ́jọ́ kó ràn wá lọ́wọ́ ẹnìkan tẹ́mi rí ń sìn nílẹ̀ Yorùbá nìyí o tí mo rò pé ó lè bá wọn fà lọ́wọ́ yìí kọ́nà wa lọ́ra ẹ̀mí ẹ̀ fún gbàgbà tá a bá wà nílé tá a bá lè tì lẹ́yìn láti jẹ́ kó débẹ̀ kọ́kọ́ jẹ́ kó débẹ̀ o ẹ kì í dúró báyìí náà. ẹ ṣé gan ni God bless you for your contribution very powerful I love it thank you mo like contribution yín ẹ jọ ṣàtúnlẹ̀ lómi tó wà níbẹ̀ tó fẹ́ bá wa dá sí. iye dára ẹ kú iṣẹ́ o ẹ jẹ́ ká. ẹ ṣe àgbọ̀ yín. iṣẹ́ rí kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó máa fún àwa ọmọ Yorùbá lóye àti ọgbọ́n ni. ṣe rí gbogbo àwa tí wọ́n ń takò Tinubu ló dà pé òye kò yé wa ìmọ̀ kẹ́dẹ̀ jìnnà sí wa. ẹni tó bá wo ìjọba Tinubu tó dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ á mọ̀ pé ògbójú ọkùnrin ni Tinubu ògbójú ọdẹ nínú gbórúmọlẹ̀ gbáà ni ara àwọn ancestor wa tó gbójú kan òun ni Tinubu jẹ́ gbogbo nǹkan táwọn president tó kù ò lè ṣe ni Tinubu face ló ṣe toró mọ̀ pé nǹkan tó máa jẹ́ kí Nàìjíríà dá ni ogun tó ń bá àwọn Fúlàní jà lábẹ́lẹ̀ púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá kò yé wa àmọ́ ojoojúmọ́ ni some of them lọ lórí platform ìpè yìí ṣáná ń ṣe fún Tinubu wọ́n ti pa wọ́n tán Kwara o wọ́n ti ṣègbà o Tinubu ò ṣe nǹkan kan o but àwọn tó ní òye wọ́n mọ gbogbo nǹkan tí Tinubu ń ṣe lábẹ́lẹ̀ ìgbà tó rí pé apá òun ò ní fẹ́ ká àwọn tó ń pààyàn ní north ẹ wo ọgbọ́n tó fi fa Trump mọ́ra ọgbọ́n ló fi fà á mọ́ra bàbá la game ọgbọ́n ló fi fà á mọ́ra ó fa Trump mọ́ra tọ́ǹsì náà tó ti fa England mọ́ra torí ẹ̀ṣẹ̀ dé láti bẹ̀yìn ó tún kúrò ní England ó ti fa France náà mọ́ra báyìí o torí àwọn Fúlàní yẹn they are ready for him torí àwọn Fúlàní náà ni bọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn Yorùbá kan púpọ̀ náà àwọn ọmọ Yorùbá wa tó bá kàn ti lè sọ̀rọ̀ ṣam ọgbọ́n jìnnà sí wọn òye wọn torí àwọn platform kan wà tẹ́ bá lọ báyìí pé ráì náà máa ṣẹ́ fún Tinubu wọ́n wò pé irú àwọn ẹ̀dá wò lélẹ̀ ṣé bí Yorùbá bíi tèmi náà là ń lè ṣáwọn ilé yìí ò ní àrìnjìnlẹ̀ ni especially àwọn tán láwọn wá Yorùbá nation gbogbo wa bí ọmọ Yorùbá normally Yorùbá nation pay gbogbo wa bọ̀ ṣé wọ́n kò dédé ń gba Yorùbá nation bẹ́ẹ̀. bàbá ẹ má bínú pé mo máa come in ní a little bit ṣe rí torí ẹ mention pé nítorí àwọn tó ń gbé bàbá ṣe pé ń bẹ pé wọ́n sọ wípé Yorùbá nation I am one of Yorùbá nation campaigner. ẹ̀yin mi lẹ́yìn ṣe pé. ṣùgbọ́n mo understand ní mo mọ nǹkan tí ẹ̀ ń sọ èmi try láti support nǹkan tá ẹ̀ ń sọ ni wípé ṣe rí àwọn tó ń ṣépè yẹn wọ́n ń ṣépè ní ọ̀dọ̀ títí wọn torí bóyá wọ́n ní one problem personal vendetta pẹ̀lú Tinubu kì í ṣe nítorí Yorùbá nation because ní ọdún tá a bẹ̀rẹ̀ Yorùbá nation wa tá start ẹ̀ online lélẹ̀ a kò fún bí Ìgbò ṣe ń lọ níwájú mo wà lára àwọn tó wà tí Ìgbò mídíà tó ṣáájú mi lẹ́yìn Ìgbò tí Ìgbò wà níwájú tó tún máa wà níwájú mi ńgbà tá à ń sọ yìí amúra gan ni o bí Ìgbò ṣe kó lọ báyìí làwa kó tẹ̀lé lẹ́yìn kò dé ṣe wípé ńgbà yẹn bí a hate bàbá a kàn rí wípé àwọn Fúlàní yẹn ti ẹja kì Nàìjíríà kọ́ má tún lọ pa bàbá Tinubu síbẹ̀ bí wọ́n ṣe pa Abíọ́lá àbí wípé tí wọ́n bá tẹ̀ pa Abíọ́lá gan pàápàá wọn ò ní jẹ́ kí bàbá yìí rí nǹkan kan ṣe ṣé bí gbogbo Yorùbá ṣe máa rí títí ayérayé náà lélẹ̀ ìta máa jìyà.